Are you ready? Mo say mini. Are you ready? Yes, Fuji will be coming to all the cinemas from 28th of December 2024, and the premiere of this fantastic movie will be coming up on the 15th of the... Sorry, sir. Ẹ má bínú mi record. Record báwo gbéra tán ṣàánú ayé mo pákùn ni. Ẹ má bínú, sir. Mo pákùn ni. Sorry, sir. Ẹ jẹ́ àtúnṣe. Ṣé màá tó pákùn ni?